ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété. Orúkọ mi ò tí ì yí padà. Adémọ́lá ọmọ omíyalé lèmi ń jẹ́. Alẹ́mi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun ọbọ̀ Sokoto kẹmbẹ̀rẹ̀ bí ìjà. Èmi lọ́mọ agbọ́ kẹ́kẹ́ ogun mọ́sá ọmọ agbọ́ yàyà mọ́yà. Ẹ wò ó ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún gbogbo ẹ̀yin tẹ́ ń lórí ọ̀fẹ́ láti máa wò mí àti láti máa gbọ́ mi. Mo kí Ọlọ́run ọba tó dá mi tó dá yín tó mọ tó ní kúlùkù tó wá sílé ayé láti wá ṣe. Mo wá kí gbogbo ẹ̀yin alehulamahu warasatul anbiyahi ẹ̀yin àfa Ọlọ́run tó hàn àtẹ̀yí tó pamọ́ pátápátá. Mo kí yín mo ní assalamu alaikum warahmatullahi ta'ala wa barakatuhu. Mo kí ní kíkí tó dáa jù, kíkí tó lóore jù, kíkí tó dáa jù nínú kíkí mo fi kí yín nílànà mùsùlùmí. Mo wá kẹ́yìn ìyá mi, bàbá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin àbúrò mi nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì wípé àlàáfíà Ọlọ́run kó máa wà pẹ̀lú gbogbo yóò rẹ́fẹ̀rẹ̀ndì bíṣọ̀pù àlùfáà nínú ìjọ àgùdà, ìjọ mímọ́, ìjọ onírìbọmi, kérúbù, sẹ́ráfù, àǹsẹ̀lẹ̀ gbogbo yín pátápátá ni mo kí pé àlàáfíà Ọlọ́run kó máa wà pẹ̀lú gbogbo yín o. Mo wá kẹ́yìn bàbá mi, ìyá mi, ẹ̀yin ẹlẹ́sìnká ẹ̀sìnká, ẹ̀yin ẹlẹ́sìnká àbáláyé, ẹ̀sìn àbáláyé. Mo kí yín wípé ewé a máa jẹ́, egbò a máa jẹ́, ẹ̀ ní ṣe wéjá, ẹ̀ ní ṣe gbòwà. Àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ajele lọ́wọ́. Mo wá kẹ́yìn ìyá mi abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀, ẹ̀yin abiyamọ tí pọnmọ tọmọ yìí fi ṣubú, ẹ̀yin abiyamọ tí pọnmọ tọmọ yìí fi ṣìṣe, ẹ̀yin adúró tọmọ lọ́jọ́ tó gúnlé. Àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi, ọ̀kan fọ́ ọ̀kan nù, ẹ̀ fi kan ṣoré kiri. Èyí tẹ́ fi ń ṣoré kiri ẹ wá fi ṣàwa ọmọ Yorùbá tòótọ́, ẹ fi ṣe wá lórí owó, ẹ fi ṣe wá lórí ọlá, ẹ fi ṣe wá lórí àìkú tí ṣe baálé ọrọ̀. Torí pé kí ni ẹ̀yin làgbà gbanigbani, ìbà orí tó kún tí ò níná, ìbà ọjà tó kún tí ò lérò, ìbà oko tó pọ̀ jaburata tí ò nírúgbìn. Ẹ̀yin àgbà gbanigbani mo ṣe ìbà yín o, mo ṣe ìbà yín o. Mo wá kí bàbá mi Àdìsá ọmọ Adéyẹmọ, àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé lé téńté, ojú tó lé ojú tó ko, olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò, bàbá Michael, bàbá Yọ̀mídé, bàbá Ronaldo, bàbá Àṣàbí. Mo kí yín pé ẹ kú sùúrù, ẹ kú kó lè dáa, ẹ kú ìgbìyànjú lórí ìran Yorùbá lágbára lọ́wọ́ Ọlọ́run. Ọ̀tá ń ṣe lásán ni, Ọlọ́run yóò gbé adélẹ̀ ìlérí. Mo wá kí kábíyèsí Ọ̀nìrìṣà àrólé Oòduà jẹgbẹ̀nẹ̀bí àti àkún aláṣọ àlà funfun gbò ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ jẹlẹ̀ ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá second. Mo fi kábíyèsí Ọ̀jájá second, mo fi kí bàbá mi Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Owólabí Ọlákùlẹ́yìn. Mo wá fún ẹ méjèèjì, mo fi kí gbogbo ládéládé lóyè pátápátá nílẹ̀ Kárọ̀ Òjìrè. Mo kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá látòrí gómìnà Abíọ́dún Olúwaṣèyí ọmọ Mákindé. Mo fi kí gbogbo gómìnà pátápátá nílẹ̀ Yorùbá, Ògùn, Ọ̀ṣun, Oǹdó, Èkìtì, ìpínlẹ̀ Èkó. Mo kí yín o pé lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ ní ṣìṣe. Mo wá kí gbogbo ọmọ Yorùbá pátápátá nílé lóko àti lẹ́yìn odi. Ẹ̀yin tẹ́ ẹjọ́ ọmọ Yorùbá tòótọ́ ni o. Mo kí yín pé lágbára lọ́wọ́ Ọlọ́run iṣẹ́ ẹ̀ṣẹ̀ yín ò ní dojú ìjà kọ yín, ẹ ní bọ́ sọ́wọ́ alágbèédá bí ìyá Onítìrí. Ẹ wo, mo kí yín, mo lù yín ní ọ̀gọ ẹnu. Ó ti padà ṣẹlẹ̀ o. Ìyá Onítìrí ti fi tiẹ̀ kó bá ọ̀pọ̀ àwọn ènìyàn. Àṣírí ìyá Onítìrí wá bẹ̀rẹ̀ sí ní tú ní kẹ̀tíkẹ̀tí. Torí wípé kíni òkú tí ìyá Onítìrí sin ẹsẹ̀ rẹ̀ lọ́yọ́ ta gbangba yìí. Ìyá Onítìrí ọ̀tá fàsókè tó yí dóborí, bọ́ba yé ò rí ọ tọ̀run ń rí ọ. Ìyá Onítìrí ti pa ọ̀pọ̀ àwọn ará ìlú òyìnbó tí wọ́n ń pòǹgbẹ òmìnira ìran Yorùbá, ó ti pa wọ́n sáyé pẹ̀lú gbogbo findings àti ìpè tá a ti ń receive táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní ń pè tó ní kálukú bẹ̀rẹ̀ sí ní síbi tí àdánwò ti kàn án. Àwa rí i pé ìyá Onítìrí ti fi nǹkan ṣe àwọn èèyàn o. Ìyá Onítìrí ó ti fi nǹkan ṣe wọ́n gan tí è ṣe nǹkan kékeré. Àfi kí Ọlọ́run ọba Olódùmarè kó nu omi jú ọ̀pọ̀ àwọn èèyàn yìí nù ni.
ìgbà tí ìyá Onítìrí bẹ̀rẹ̀ ìrìn àjò tẹ́ bá sì gbọ́ nínú broadcast tí ìyá òfò yìí ṣe, ó ní wípé àwọn kan wọ́n yá owó, wọ́n ń yá àwọn ní owó, àwọn dá padà nígbà tí àwọn bá bẹ̀rẹ̀ ìjọba. Ó mà ṣe o, pẹ̀lú omijé ojú, pẹ̀lú ìbànújẹ́ ọkàn ni bàbá àgbàlagbà fi ń sọ̀rọ̀ lénìí wípé òun pẹ̀lú ìdílé wọn àwọn mọ̀ fún ìyá Onídìrí ní $20,000 ní ìrètí wípé àwọn yá ìjọba adélé wọn tán ń ṣe pé wọ́n dá padà fáwọn. Kódà arákùnrin yìí ní ìyá Onítìrí máa ń fún àwọn ní fọ́ọ̀mù láti fill. Bàbá yìí gba $5,000 lọ́wọ́ ọmọ rẹ̀ kan lẹ́yìn tó ti rí jájẹ dáadáa. Ọmọ rẹ̀ bíi mẹ́ta, bàbá yìí tún sa bíi $5,000 jọ láàrin wọn, ó jẹ́ $10,000. Bàbá yìí gẹ́gẹ́ tó wá ní $5,000 látàpọ̀ ara rẹ̀, ó tún jẹ́ 15. Ìgbà tó yá bàbá yìí mọ̀ tó wá $5,000 jáde. Bàbá yìí wá ní wípé ìgbà táwọn wá wo sàkún bí nǹkan ṣe ń lọ pé àwọn ti wọgbó àtú, ọ̀fọ́n ẹ̀ ti tọ̀ sí gbẹ̀gìrì, ẹlẹ́kọ̀ọ́ ti kẹ́kọ̀ọ́ ẹ̀ lọ́wọ́. Ìyá Onítìrí ti lu àwọn ní jìbìtì, ó lu àwọn ní jìbìtì owó, lu àwọn ní jìbìtì ìfẹ́. Wọ́n gbé gègé àti tákàdá o ìwé, wọ́n bá gbé ìwé jẹlẹ̀, wọ́n kọ sí àwọn tó pera wọn ní òmìnira 2022 gẹ́gẹ́ bí ìyá Onídìrí ṣe máa ń sọ pé wá dákun, ẹ bá ń dá owó mi padà. Arákùnrin ní alọ́ òwe ló mọ̀ rí, òun ọmọ ìrábọ̀, ó wá ké gbàjarè, ó ní ìyá Onítìrí ti bó aṣọ lára àwọn, ìyá Onítìrí ti sọ òun sí hòhò ọmọlúàbí. Báwo lòun ṣe fẹ́ jẹ́ èèyàn, báwo lòun ṣe fẹ́ ṣe. Ẹ wo kékeré lẹ sì gbọ́ yẹn, ẹ worú ẹni $20,000 pẹ̀lú ìrètí wípé ìjọba adélé tí ìyá Onídìrí kéde ẹ̀ yóò fẹsẹ̀ múlẹ̀, wọ́n máa bá iṣẹ́ lọ, wọ́n máa dá owó padà. Bá a bá wá bí ni táyé sì yọ̀dẹ̀, táyé sì yamukun mẹ́kọ, tí òye ilé ayé sì yé èèyàn. Ẹ jẹ́ n kọ́kọ́ béèrè, owó wo gan-an nìyá Onítìrí design wípé àwọn adélé wèrè tó lòun yàn, owó wo náà fẹ́ máa ná níwọ̀nba àgbà tẹ́ ẹ ti lẹ́ẹ̀bá orílẹ̀-èdè Nàìjíríà ṣe mọ́. Ẹlẹ́ẹ̀pẹ́ ní Democratic Republic of the Yorùbás, níbo ni Central Bank yín wà? Gómìnà Central Bank yín níbo ló wà? Àwọn ọmọ ológun tẹ́ ẹ ṣàdédé kásọ sí lọ́rùn, ta ni Chief of Army Staff fún wọn? Ṣé ẹ rí páyé ìyá Onítìrí ti bàjẹ́? Ìyá Onítìrí ti gba Sátidé lọ́wọ́ àwọn èèyàn, ó ti gbé Sunday lé wọn lọ́wọ́. Ìyá Onítìrí ti pa kádàrá ọ̀pọ̀ àwọn èèyàn dà. Ìyá Onítìrí ti mú àwọn èèyàn lọ́bọ, ó ti fi okùn sí wọn lọ́rùn, ó ti sọ wọ́n di ẹran ewúrẹ́. Ìyá Onítìrí ó ṣe yìí tán, bálálẹ́ bá ní ó dáa fún ọ, ọlọ́sàn ò ní jẹ́, bọ́lọ́sàn bá ní ó jẹ́, aláàárọ̀ ò ní jẹ́, toró o ti gba omijé lójú ọ̀pọ̀ àwọn èèyàn tí wọ́n ti dá owó fún ọ látàrí ìgbàgbọ́ wípé òótọ́ ló gbé dání, pé òótọ́ tó gbé dání yẹn àwọn á máa gba owó àwọn padà. It will surprise you to hear that. Àwọn ilé tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ dà wó, ẹni tó ní ilé ti ké gbàjarè wípé tó ń bàjẹ́, ayé àwọn ta.
oògùn nìyá Onítìrí fi gba ilé lọ́wọ́ àwọn Fátúsì. Ilé tí wọ́n wó ní Fátúsì ó jẹ́ ilé 9. Torí wípé kíni ẹni tí wọ́n lò ní ilé Fátúsì ó ra ibẹ̀ gẹ́gẹ́ bí ẹ́stéètì ni. Ó kọ́ ìkan tó jẹ́ ilé àwòdámi ẹnu, ibẹ̀ ni ìyá Onítìrí ní òun ó fi ṣe sẹkítẹ́rìàtì. Ó wá kọ́ àwọn ilé kúlúmbúkúlúmbú tá a mọ̀ sí little flat bíi 3 bedroom flat. Ìyẹn jẹ́ 8. Ìyẹn rò pé nǹkan gidi ló fẹ́ ṣe. Ìyá Onítìrí ní ó yá àwọn nílé káwọn èèyàn àwọn wà níbẹ̀ láì mọ̀ wípé iṣẹ́ láabi, iṣẹ́ agbésùnmọ̀mí nìyá Onítìrí fẹ́ fi lé onílé ṣe. Ó mà ṣe o. It will interest you to know wípé gbogbo ilé yìí ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dàwó. As a matter of fact, wọn ò ní pẹ́ clear gbogbo bẹ̀. Wọn ò ní pẹ́ ṣe kíni, wọ́n clear gbogbo rubbles tó ṣẹ́kù. Ìjọba ó sì bẹ̀rẹ̀ sí ní kọ́ ultramodern center síbẹ̀, àbí ilé ìwé tó ga yàtà secondary school fún àwọn ará Fátúsì tòró wà ní ara nǹkan tí wọ́n ń pè fún lọ́dọ̀ ìjọba. Àmọ́ wọn ò tí ì rí ilẹ̀ tán fẹ́ lò tẹ́lẹ̀. Ọlọ́run wá ṣe ilẹ̀ fún wọn lọ́fẹ̀ẹ́ lófò látàrí orí burúkú tí ìyá Onítìrí ṣe. Ṣé rí wípé ìyá Onítìrí ti bọ́ ẹni ẹlẹ́ni sí hòhò. Ó ti tú aṣọ lára ẹ̀ ní ìta gbangba. Ó ti sọ dẹni ẹ̀sín. Ó ti sọ di ẹni tí ò lè rí nǹkan dé bá mọ́. Ìjìnlẹ̀ Marcus, Blacky Goat, ìyá àjàkáyà bí kí ló ń pè yín, gbogbo yín ẹ̀ ní sí oríire o. Pẹ̀lú ọ̀nà tẹ́ ẹ gbà tẹ́ ẹ ti fi pa àwọn èèyàn lẹ́kún. Ẹ ti pa àwọn èèyàn ní ẹkún lọ́nà tó ga. Ilé ti Bólúwájí, arábìnrin náà ó sọ gbàgbàgbàgbà ní wípé oògùn lọ́dà bí èpè ìyá Onítìrí fi bóun sọ̀rọ̀ òun ọ̀mọ̀mọ̀ bó ṣe jẹ́ tí wọ́n fi gbalé lọ́hùn pé wọ́n ní àwọn kan fẹ́ sunbẹ̀ mọ́jú ni. Òun ọ̀mọ̀ pé nǹkan tó fẹ́ fi lé òun ṣe nìyẹn. Olólówó ọlọ́lá ni wọ́n. Tásì nígbàgbọ́ wípé bàrán bá ṣe wàhálà táwọn dé sí orílẹ̀-èdè Nàìjíríà káwọn máa ríbi forí àwọn pamọ́ sí. Ó mà ṣe o. Bá sì sọ náà ó jọ gàtẹ́ kò jọ gàtí ó fẹsẹ̀ méjèèjì èèjọra wọn. Ìtì ṣe tó jẹ́ wípé oríṣiríṣi oògùn abẹ́nú gọ̀ǹgọ̀ ni wọ́n kó ní inú ilé náà. Àbí ọmọ Bọ́lájí, Victor Adéwálé, bóyá oníṣì ń ṣe oògùn fún ìyá Onítìrí tẹ́ ẹ fi gba gbogbo ilé onílé lọ́wọ́ onílé tẹ́ ẹ sọ onílé sí kólóbó. Ìyá Onítìrí bẹ́ẹ̀ o sì bímọ, bẹ́ẹ̀ ìwọ náà ní dúkìá, bẹ́ẹ̀ ìwọ náà ń gbàdúrà kọ lọ́jọ́ ọ̀la, ìwọ náà ń gbàdúrà kọ fẹ̀yìntì. Pẹ̀lú gbogbo tó wá ṣe fáwọn ẹni yìí só ṣeé ṣe kọ fẹ̀yìntì bí? Kò ṣeé ṣe o. O ò lè fẹ̀yìntì, o ò lè ní àṣeyọrí ire. Tó bá dọjọ́ alẹ́ tí wọn náà fẹ́ fẹ̀yìntì, ọjọ́ alẹ́ wo ló ti ẹ̀ kù fún ọ? Wọ́n fẹ̀yìn rẹ tàgbá ni. Toró o ti ṣe ń tó lòdì sí òfin àgbáyé, o ti ṣe ń tó lòdì sí òfin orílẹ̀-èdè Nàìjíríà. Lóòótọ́ là ń jà fún òmìnira, lóòótọ́ là ń pè fún ìmúkúrò lóko ẹrú ìran Yorùbá. Àmọ́ àwọn àgbàbọ̀ wọ́n ní pẹ̀lẹ́ là á fi pàmùkùrù pẹ̀lẹ́. Ohun tá a bá fipá mú ní le kankan,
ìta bá fi sùúrù àti ìfaradà ṣe ìrọ̀rùn ní bọ́ sí. Ẹ pè Fálékè, ẹ pè Fálọ́dàlẹ̀, ẹ sọ oríṣiríṣi ọ̀rọ̀ sólóyè Sunday Igboho àti bàbá wa Professor Banji Akintoye. Ẹni pọ́nà tán ń gbé tí wọ́n gbà ẹ lọ́nà ọ̀ràn dáradára ní bàbá yẹn ti slow jù, wọ́n ti ṣe gbá kan wọ́n ṣàwo kan. Àmọ́ nígbẹ̀yìn gbẹ́yìn Ìyá Onítìrí níbo wá lọ káwọn èèyàn já báyìí, níbo ló kó wọn já? A ti ẹ̀rí fọ́tò àwọn ọmọ ológun tẹ́ ẹ tó lẹ̀ ń kó bọ̀ wá sílẹ̀ Ìbàdàn. Mo rọ̀ yín o, ẹ lọ rèé so agbéjẹ́mọ́wọ́ kẹ́ ẹ dẹ́kun ẹ̀. Ilẹ̀ Ìbàdàn yìí ṣèlú téèyàn kàn lè ṣe pálapàla nú ẹ̀. Ìlú tó kún fún ọgbọ́n òye nílẹ̀ Ìbàdàn o. Ìbàdàn yìí sì ń ṣèlú téèyàn kàn lè kógun wọ̀ just anyhow. Mo sọ fún yín, mo ní wípé ìlú Ìbàdàn orígun mẹ́rìndínlógún ló ní, yàtọ̀ sí mẹ́rin tí ìlú ìyókù máa ń ní. Kò sí ẹ̀dá tó mọ ìbẹ̀rẹ̀ ilẹ̀ Ìbàdàn, kò sì sí ẹ̀dá tó mọ̀pin ilẹ̀ Ìbàdàn. Ogun burúkú kankan ò sì lè wọ ilẹ̀ Ìbàdàn káṣírí wọn má tú. Omi tá a fi ṣẹ̀dálẹ̀ ilẹ̀ Ìbàdàn ni. Ìyá Onítìrí, kó o kó àwọn ọmọ ogun rẹ sínú olẹ̀ in as much tó bá ṣe wípé inú olẹ̀ Ìbàdàn yìí ló kó wọn sí. Òkú lẹ́lẹ́jà àtà o, àṣírí á tú. Despite pé ẹ lọ sínú fátúsì, ṣẹ́yìn rò páṣírí lè tú ni? Ṣẹ́yìn mọ̀ pé ẹ rí àwọn tí wọ́n mọ̀ wípé ẹ ń wu ìwà láabi kan nínú ilé onílé? Ìyá Onítìrí, ọba ayé jẹ́ ọbọ̀nà jẹ́. Inú mi dùn pé you are now declared as a terrorist. Torí pé kíni? Terrorist ni ẹ. Àkọ́kọ́, unlawful possession of firearms. Gẹ́gẹ́ bí ìjọba ṣe sọ, àìní ẹ̀tọ́ lábẹ́ òfin bí ti ilé wulẹ̀ kọ́ mọ kó kó ìbọn jọ. Pèlè tàsí ipò wá kó lọ sí ọ́fíìsì ìjọba láti lọ rèé fi bá ìjọba jà. Ìyẹn ló ń pè ní treason and felony. Ìdìtẹ̀, ìsopàǹpá láti gba ìjọba ní tipátipá. Ìní ìjọba náà fi pè ọ́ ní agbésùmọ̀mí terrorist. Kò dùn mí fún ọ, Ìyá Onítìrí. Àwọn tí sponsor rẹ ló dùn mí fún. Àwọn tó nígbàgbọ́ nú rọ́tọ̀ ń pa. Àwọn tó nígbàgbọ́ nú ìwà wèrè tó hù, táwọn kan sì tún dúró pé àwọn jẹ́ àmì olórí ibú kan, àwọn tó wọlé Ìbàdàn wá lórí kíni ṣe rí ilẹ̀ Ìbàdàn ní ẹ̀mọye báràkì tó sọ̀rọ̀ àdì ilẹ̀ Ìbàdàn. Air Force máa ń bẹ nílẹ̀ Ìbàdàn, Navy ọmọ jìnnà sílẹ̀ Ìbàdàn, léyìí tó túmọ̀ sí pé gbogbo ẹ̀ka ológun ní ń bẹ nílẹ̀ Ìbàdàn. Iléeṣẹ́ ọlọ́pàá tó gáyàtà, wọ́n dúró kakakaka, tí wọ́n ru gáàsì lérí, tí wọn ò ní gbàgbàkúgbà lọ́wọ́ ẹnikẹ́ni. Bẹ́ẹ̀sì Federal SWAT ilẹ̀ Ìbàdàn ló máa wá. Department of the State Security Service, àwọn náà máa dúró kakaka sílẹ̀ Ìbàdàn. Èé ṣe Ìyá Onítìrí, tí ló dé tó fẹ́ máa fi ẹ̀jẹ̀ àwọn ọ̀dọ́ ilẹ̀ Yorùbá ṣètùtù?
kí ló dé tó kó àwọn ọmọ tiẹ̀ pamọ́ síbì kan tó wá bẹ̀rẹ̀ sí ní rán àwọn ọmọ ọlọ́mọ níṣẹ́ dé tòrutòru? Ó mà ṣe o, ó mà ṣe o. Ẹni ń tan ni kọ̀gọ̀ bí ẹni à ń tàn. Ìyá Onítìrí òponú tó àwọn amoko mẹ́kọ̀ọ́, àwọn ọ̀dẹ̀, àwọn aláìníròrí tóbìnrin yìí ń sọ̀rọ̀ fún tẹ́ẹ̀sì ń gbà á gbọ́. Ẹ wò bí àwọn tó ní ilé tí ìjọba dà wó, ẹ wò bá ṣe ń rìgírẹ́ẹ̀tì ìgbésí ayé wọn lọ́wọ́lọ́wọ́. Àkọ́kọ́, wọn ò lè bọ́ síta gbangba kí ìjọba fojú kàn wọ́n pé àwọn náà nílé, àwọn náà lẹ̀wọ̀n. Ẹ̀ẹ̀kejì, orúkọ ìdílé wọn ti bàjẹ́ gẹ́gẹ́ bí ìdílé tó gbé ogun ti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìjọba orílẹ̀-èdè Nàìjíríà. Tí ìjọba bá ti lébẹ̀ lórúkọ wọn tán pèsè ẹ̀, ó ti di ègún sórí ìrandíran wọn. Ìyá Onítìrí sọ táyé wọn ṣe ni àbọ̀ táyé wọn rọ? Ọba ayé wọn jẹ́, ọba ọjọ́ ọ̀la àwọn ọmọ tí àwọn ẹni ẹlẹ́ni, àwọn tán wọlé wọn, ọba ọjọ́ ọ̀la wọn jẹ́. Ọwọ́ ajá wọn sí òhò lọ́sàn-án gangan. Wọ́n fi irun dúdú ṣiṣẹ́, kán wá fi irun funfun ká fi máa gbádùn wàhálà ìlàkàkà wọn. Ìyá Onítìrí, ó tún jẹ́ kí ìjọba gba gbogbo dúkìá wọn jẹ́. And mind you, more houses are to go down. More properties are to be destroyed because Oyo state government will never fold their arms to watch you truncate the peace we are enjoying in the pace-setter states. Lédè Yorùbá, ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ní fọwọ́ lẹ́rán. Ká bù kẹ́díwọ́, ká máa wò yín, kẹ́ ẹ pagidínà ètò àlàáfíà tí ń jọba lọ́wọ́lọ́wọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n ní bí ilé kan bá ń tòrò, ọmọ àlè ibẹ̀ ni ò tí ì dàgbà. Dájúdájú, ọmọ àlè ní ìyá Onítìrí. Ó dàgbà tán ló dá ilẹ̀ Yorùbá láàmú. Ó dàgbà tán ló fẹ́ fa gbogbo ilẹ̀ Yorùbá sínú ìyọnu. Èmi mọ̀ pé aims and objectives of ìyá Onítìrí is for the government to declare Yoruba nation agitators as terrorists. To declare Yoruba nation as a terrorist group. Àwọn ẹni ẹlẹ́ni tá ń gbìyànjú agbára wọn láti rí i pé ìran Yorùbá bọ́ lóko ẹrú, tá ń ṣe làkàkà. Ìyá Onítìrí mú gbogbo ìgbìyànjú wọn, ó Jeopardize ẹ̀. Ẹ̀yin ọmọ Yorùbá, àhẹ́rẹ́ sọ ọ̀rọ̀ kan mọ̀ ń gbọ́, àmọ́ mo fẹ́ ní fàtì lọ́wọ́ ni pẹ̀lú ọ̀rọ̀ tán láwọn kan ń sọ nípa olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ. Ẹni ń fi gbogbo nǹkan ṣòṣèlú ni. Èèyàn fi ṣòṣèlú. Ìjọba wọ́n kọlu ilé ẹ̀, wọ́n pa èèyàn méjì, well notable people méjì. Ọládàms Motors ìlàdògán, Ọládàms Motors ní ìlú Òṣogbo. Òpórìbìtì tó gbé ilé ró, ó làdògán. Ẹ má kú, ojú òpó dí. Àrìbòjò kú ẹnu ìfọ̀ ń ṣẹ̀jẹ̀. Àdògán lọ, ó fọmọ lẹ̀ sáyé, ó fi ìyàwó lẹ̀ sáyé, ó fi ìyá lẹ̀ sáyé, ó fàbúrò lẹ̀ sáyé. Ẹ wá dáhùn, kódà
àdògán lẹ́gbọ̀n. ẹ wá dáhùn ẹ wá sọ pé olóyè Sunday Ìgbòho fi ṣòṣèlú ni. tó bá ṣe pé òṣèlú ni ẹ̀yin náà ṣerú òṣèlú bẹ́ẹ̀ kí ẹ kọlu lé yín kí ẹ bà dúkìá yín jẹ́. ó fi ṣòṣèlú ni. ó dẹni tí ò lè wálé fún ọdún bíi mélòó kan. onílé ọlọ́nà dẹni tó ń gbé lẹ́yìn odi. ìrìn àjò olóyè Sunday Ìgbòho tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní travelling kì í pẹ́ torí olóyè Sunday Ìgbòho èlé fi lélẹ̀. ọwọ́ adẹ́ni tí ò lè wálé fódìdí ọdún 2 àtààbọ̀. ẹ wá sọ wípé ó fi ṣòṣèlú ni. ẹni Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ní ń ṣiṣẹ́ fúngbà náà lọ́hùn sẹ́ẹ̀rí pé ẹ ti ya wèrè. ṣé ìyá Onítìrí tó wá báyé gbogbo ẹ̀yin ọ̀pọ̀ ọmọ Yorùbá jẹ́ tó gba property yín. I heard it from reliable source again. àwọn tó gbé mọ́tò tí wọ́n fi sọ̀pọ́ọ̀tì ìyá Onítìrí caravan tí wọ́n gbà á lẹ́nu secretariat àwọn ọ̀kadà tí wọ́n gbà á lẹ́nu secretariat pẹ̀lú márúwá ẹjọ́ nítorí ọlọ́sàn kankan lónìí ni kì í ṣe ohun ajé wọn nìyá Onítìrí ti jẹ́ kó bọ́ kò bọ́ nìkan àwọn gẹ́gẹ́ tó ń bá a lọ sẹ́ni ìjọba fìbọn fọ́ lẹ́sẹ̀ bí ẹ bá tiẹ̀ wá padà dálẹ̀ lẹ́yìn ọ̀rẹ́yìn ṣẹ̀ṣẹ̀ ń wúlò mọ́ kábíyèsí rí Ọlọ́run àṣẹ́ni ibi niyín àṣọ lórí ibú nìyá Onítìrí. ọmọ yín àgbàfọ̀ ọ̀nkaṣọ wálé ẹ̀rọjú olè mú. ìyá Onítìrí tàyín pé United Nations ti fún òun níwèé láti wá declare orílẹ̀-èdè sì bẹ̀sù gbẹ̀gbà rórí yín wípé ìwé yìí dà yàrí lórí gbogbo United Nations platform kí United Nations ó paste ẹ̀ kí ECOWAS ká paste ẹ̀ kí African Union kí wọ́n paste ẹ̀ kí àjọ àgbáyé kí wọ́n paste ẹ̀ pé lóòótọ́ àwọn ti ní kíyà Onítìrí kó lọ rèé kéde orílẹ̀-èdè tuntun. ẹ mọ̀ sọ bẹ́ẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí ní dá property yín jọ fún ìyá Onítìrí ẹgbá díẹ̀ ta ẹ fowó ra awó yẹ́yin méjì ọ̀pá kan ṣoṣo ó tán bí ọ̀tán yín bí ẹ ládìẹ ọ̀dà ẹ bá gbádìí ẹ tà ẹ lọ rèé fowó rawó ó yẹ́yin méjì ọ̀pá kan ṣoṣo. ẹ lólóyè Sunday Ìgbòho ṣà àti bàbá Professor Banji Akíntóyè ẹ nílànà tó ń gbà ẹ ló slow wọn àṣẹ kínní kan it is old model it is kínní kan model. ṣèbí Onítìrí ti gbé yín gba ọ̀nà tó fast ó sì ti láǹdì yín síbi tí ó láǹdì yín sí. wẹ́rẹ́wẹ́rẹ́ àwọn ọ̀dọ́ Yorùbá ti ń bẹ nínú àhámọ́ wọ́n mà ti lé ní 50 ikú wa ń pa yín lẹ́yọrọ ẹ sì tún ń tẹ̀lé ìyá Onítìrí ẹ lájà ọ̀dà ẹ tajá ẹ lọ rèé fi ra ọ̀bọ ẹ rọ̀bọ tán ọ̀bọ bẹ̀rẹ̀ sí ní fà yín lásán ya. ọ̀bọ ìwà ìkàdé fi ń sẹ̀sán oore ajá tẹ́ ẹ tà tẹ́ ẹ ní ọ̀dà ìmọ̀ làwọn olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ àti bàbá Bánjí Akíntóyè ọ̀bọ tẹ́ ẹ lọ rèé kówó rà ọmọ nìyá Onítìrí kí ló fi ń sẹ̀sán fún yín
ó ti fà yín lásán ya pẹ́rẹ́pẹ́. Wọ́n mú lé yín, wọ́n bẹ̀rẹ̀ sí ní ń wó. Wọ́n bá wọn ọmọ yín, wọ́n dà wọ́n sínú gbágá. Ẹ má jẹ́ ń tàn yín, ẹ̀wọ̀n gbére àbí ká yẹgi fún wọn ń làwọn tí ń bẹ láhàámọ́ lọ́wọ́lọ́wọ́. Ẹ̀sùn treason and felony, ìdìtẹ̀gbàjọba ò ní ìdáríjì nínú constitution orílẹ̀-èdè Nàìjíríà kódà tàgbálá ayé gangan. Ẹ kàn lọ́ máa bọ̀ tá para rẹ̀ ni. Tọ́ máa bọ̀ tá yé, tọ́ bá ṣe pé lóòótọ́ ọmọ bọ̀tá ti kú. Àṣírí pọ̀ lọ́wọ́ ọmọ bọ̀tá. Ọmọ bọ̀tá wá rí pé ikú yájẹ̀sín. Ọmọ bọ̀tá gbé ilé ìyá onídìrí ní Ìkẹjà. Ó sì rí àṣírí ìyá onídìrí tán. Sófà ìjọba Adélé, ìjọba Adélé òfò, ìjọba Adélé àdánwò, owó tẹ́ ẹ ti yá lọ́wọ́ àwọn èèyàn is over $300,000. Ìjìnlẹ̀ ò wá ṣiṣẹ́ mọ́. Ẹ wá ń yáwó olówó, ẹ wá fi ń sara rinde. Ṣèbí ìyá onídìrí ti ẹ̀kọ́ òtẹ́ẹ̀. Kí ló dé tí ọlọ́rẹ̀ ṣe declaration lóòtẹ́ẹ̀lì ẹ̀? Ṣèbí olórí kò lọ títí. Ṣèbó nílé iṣẹ́ pure water. Kí ló dé tẹ́ lọ́rẹ̀ declare nínú ilé iṣẹ́ pure water yín? Tàbí kẹ́ kó nǹkan ìjà olóró orí burúkú tẹ́ fẹ́ fi bájọba jà kẹ́ kó sínú ilé iṣẹ́ pure water. Ìyá olórí kò lọ títí. Adérónkẹ́ ọmọ ìyá lọ́jà àná nílẹ̀ Ìbàdàn. Gbogbo yín ọmọ Yorùbá ò ní dáríjì yín o, torí pé ẹ sì mú struggle ẹ dẹ̀ fọ́. Tí èé bá ṣe pé ẹ ya wèrè, tí èé bá ṣe pórí yín ti burú, àwọn Ìgbò tẹ́ bá lẹ́nu struggle, kí ló ń fà á tí ìjọba fi ń kọlù wọ́n? Ṣèbí nítorí pé wọ́n na flag sókè láì ṣe pé àṣẹ ti wá fún ni. Ṣèbí nítorí wípé wọ́n ń dojú ìjà kọ àwọn ọmọ ológun, kọ ojú ìjà kọ ọlọ́pàá, kọ immigration, kọ custom. Ìjọba náà fi gbójú oró sí wọn, la fi gbé ojú agan sí wọn. Kí ló wá dé tí ẹ̀yin òpònú tẹ́ tẹ̀lé ìyá Onítìrí tẹ́ kọ́gbọ́n lára igi ọ̀pọ̀tọ́ àwọn ọmọ Ìgbò? Mo rò pé àwọn àgbà bọ̀ wọ́n ní Yorùbá ló lọ́gbọ́n jù, wọ́n ní Yorùbá ló lóye, wọ́n ní Yorùbá ló dára jù nínú àṣà. Kí wá ló dé tí gbogbo yín wá sùn tẹ́ kọrí dàbí kan náà, tẹ́ wá jẹ́ kí ìyá Onídìrí kó fi ọpọlọ yín ta móló? Ìbáṣepé bẹ́ẹ̀ ni ìyá Onídìrí wà recognize tó ní gbogbo àgbáláyé, kò bá má gba ipò ààrẹ padà fún Moshood Káṣímáwo Abíọ́lá. Ìgbà tán ń kàyàwó Abíọ́lá, wọn àmọ̀ rántí nọ́mbà tó Onítìrí wà, léyìí tó túmọ̀ sí wípé àlè lásánlàsàn ni Moshood Káṣímáwo Abíọ́lá ló fi Dúpẹ́ Onítìrí ṣe. Bí ẹ bá ó bímọ fún ni ọ̀sọ́ pé ó ti dìyàwó, èèyàn máa yànyàn lálẹ́ tí ó bímọ tó sì gbọ́mọ rẹ̀. Àwọn tó bímọ fábíọ́lá wọ́n pọ̀ jaburata, bẹ́ẹ̀ náà làwọn olówó tó pọ̀ bẹ́ẹ̀. Àwọn ọmọ Abíọ́lá ti jáde wípé àwọn ọmọ Onítìrí àlè bàbá àwọn lásán ló jẹ́. Ó mà ṣe o, ẹ̀yin ọmọ Yorùbá ẹ wá fọ́ ọ̀fẹ́ nu, ẹ tẹ̀lé lẹ́gọ́fà. Ìyá Onídìrí wá rè yín ní káfá, ó wá sọ yín sí kolobo, ó gbalé lọ́wọ́ yín, ó gba mọ́tò lọ́wọ́ yín, ó gba dúkìá ribiribi lọ́wọ́ yín, ó gbowó lọ́wọ́ yín pé ẹ̀ ń yá ìjọba tí èyí bá ṣe pé ẹ ti ya wèrè.
How can individual be borrowing money to run a government? Tó bá ṣe wípé lóòótọ́ United Nations ti fọwọ́ sí Yorùbá nation pé kí ìyá onídìrí kọ́lọ́ rèé nà àsíá sókè ó níye dollars tí United Nations tí wọ́n fi back ẹ̀ up pé kẹ́ ẹ lè mọ rí òun náná. Ẹ ní fún security ẹ ní nǹkan kan ẹlẹ́ẹ̀lọ́rìí kéde orílẹ̀-èdè. Ìjìnlẹ̀ Mákọ̀sí ọ̀wá níṣẹ́ mọ́ ìwọ́n fi gbogbo ògbésí ayé rẹ̀ jókòó sórí afẹ́fẹ́ ọwọ́ ń pa irọ́ oríṣiríṣi fún yín. Àwọn òpònú kan náà sì tó ń gbọ́sẹ̀ ya wèrè ni. Síbẹ̀ èèyàn bá ti wá pẹ́ nílùú òyìnbó tó wá ní pé kí òtútù ó kó sí èèyàn lọ́pọlọ ní. Ọmọ Yorùbá ẹ jí. Ẹ ronú yín, ẹ pàrónú yín àti ọ̀dọ̀fín. Ẹ wo ìlànà tí ìyá yìí ń tọ́. Ẹ wo bí ṣe ń kó ìparun bá àwọn ọmọ Yorùbá. Tọ́ ó kù ọwọ́ yín o. Àwọn tó ní ilé tí ìjọba wó àwọn náà mọ ibi tára wọn kù sí. I'm very sure pé ẹni tó ní ilé Fátúsì hypertension ó ti mú báyìí. Ẹni tó ní ilé ti Ṣàgàrí ní Bólúwàjí nìbàdàn ó ṣòkú ìyá ẹ̀ ní ọdún tó lọ. Ayé gbọ́ ọ̀run mọ̀ nílẹ̀ Ìbàdàn. Kódà bó bá padà wálé gan ó ti dẹni tí gbogbo community ọmọ dẹ́yẹ sí wọ́n ti rí gẹ́gẹ́ bí ẹni ibi. Wọ́n ti rí gẹ́gẹ́ bí ẹni òfò láìsí mọ̀ wípé ìyá onídìrí ni ló yí kádàrá wọn padà. Tọ́ àwa ké tó ẹni tí ó ṣorí ibú láyé àlọ́ òràn. Àlọ́ kí lẹ fẹ́ ṣe fẹ́ ni ọkọ rẹ̀ kú so fẹ́ fún lọ́kọ míì ni. Àròyé kí lọ fẹ́ ṣe fẹ́ ni ẹni mọ́tò tẹ ọmọ rẹ̀ pa sọ fẹ́ gbọ́mọ tiẹ̀ fún ni. Ẹni wọ́n wọlé ẹ̀ tí ìjọba tó declare ẹni onílé gẹ́gẹ́ wanted ẹ dúró ṣe ẹ bá cancel wanted ẹ kọ́lé mi fún lójijì ni. Orúkọ ti bàjẹ́ dúkìá ti lọ òun gẹ́gẹ́ ò lè wọ̀lú mọ́. Ẹ̀yìn wábi mọ̀lẹ́bí ìyá onítìrí náà wà ẹ pa òun náà run tọmọtọmọ. Ẹ kéde ìyá onítìrí bí ọba wà ẹ jẹ́ kíjọba ó rí mú. Ẹ̀yin mọ̀lẹ́bí onítìrí lẹ́kọ̀ọ́ ọmọ yín ti pẹ́ kú ọ́ dájẹ́ ó ti pẹ́já ó dájẹ́. Ìyá onítìrí ti pààrọ̀ gidigba ó ti gbé wá kẹ́yìn mọ̀lẹ́bí rẹ̀ mọ́lé o. Ẹjọ́ máa rán o. Ó ti dá wàhálà sí yín lágbádá ẹ̀rùn pẹ́. Ó sọ yìí mo dúró ná. Àsọjú ọ̀rọ̀ ní díjàlẹ̀. Àmì yìí tí mo sọ yìí mo mọ̀ kó ti yé yín. Èyí tí mo wí mo mọ̀ kó ti yé yín. Màá sọ ìsìníyé máa sọ pé bó nírèfín bá kọ̀ tó lóun ò fi gbá mọ́ èyí tó ti fílẹ̀ ò ní parun láéláé. Bí Professor Banji Akíntóyè àtọ́lóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ tó bá níbi táwọn ti ẹ̀ wá bá ọ̀rọ̀ yìí dé yìí àwọn jáwọ́ mo fọba tó lẹ̀mí mi búra ó kọ wọn ò ní parẹ́ nínú ìwé ìtàn Yorùbá láéláé. Torí pé ńgbà tí ojú ń pọ́n igún ìran Yorùbá àwòdì olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ ó ti bá ìran Yorùbá rà. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbọ́ kàtàkàtà tí mò ń sọ. Ẹ má wò mí ọ̀rọ̀ tí mo sọ ni kẹ́ ẹ yá ọgbọ́n lò ń bẹ̀. Torí ọgbọ́n ọlọ́gbọ́n ló dáa ká fi ṣọgbọ́n. Àwọn àgbà bọ̀ wọ́n ní ọbọ̀mọdé lọ́nà ọ̀fọ̀rọ̀ lọ. Bí ọba gbẹ́léwe kò lè gbẹ́ lágbà. Ó ti pàdé àgbà lọ́nà òní ọyá ọlọ́pọlọ. Sọ ọmọ bóyá jòkó lálágbádàgbà ni. With all indication ó ti fi hàn wá wípé
ìyá Onítìrí ju òkòlù aláǹgbá dàgbà ni, kò ní ọpọlọ kankan. mo kí gbogbo ọmọ Yorùbá pátápátá, àní ṣòfò ẹ̀mí, àní ṣòfò ara, àní ṣàṣedànù bí àwọn tán kólé fún ìyá Onítìrí àtàwọn tán yàjọba délé lówó. tọ́mọ Bọ́lájí Victor ọlọ́ọ̀lọ́mọye ìyá Onítìrí ti gbà lọ́wọ́ rẹ̀, olórí burúkú wà lọ rèé òun náà agbádá òfì tí ẹ bàjẹ́, ó kọ rẹ bàjẹ́ tìrantìran. olóyè Sunday Igboho kú sùúrù, kú mọ́ dákẹ́, kú dúró ṣinṣin, yé wọ́n pè ọ́ lóríṣiríṣi ó kọ ọtí ọmọ Yorùbá lọ́rùn, we love you, they love you. ó ti gbìyànjú fúnra Yorùbá. Adémọ́lá ọmọ mi alẹ́lẹ̀mí ń jẹ́ mi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògbómọ́lá olódògbò kẹrin lójú ogun ọ̀bọ sòkòtò kẹmbẹ̀rẹ̀ bí ìjà. èmi lọ́mọ agbọ́ kẹ́kẹ́ ogun mọ́sà ọmọ agbọ́ yàyà mọ́yà. gbogbo ẹ̀yọ́ ọmọ Yorùbá pátápátá tẹ̀bẹ̀ ní diaspora wọn à ní fòkù yín ránṣẹ́ àlùbáríkà àwọn tọ́lọ̀ ń dá tó kólé ayé lé lọ́wọ́. ẹ mọ̀ iye tẹ́ ẹ dá sí òmìnira àkáǹtì, ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe dáwó sí òmìnira àkáǹtì ní kẹ̀tíkẹ̀tí. What is the outcome? Ṣíọ kẹlẹ̀bẹ̀ ìṣó. ó dàbọ̀ kárìnà láyọ̀ ká pàdé láyọ̀. èmi ní ti yín tòótọ́ Adémọ́lá ọmọ Omíyalé. Happy belated birthday once again to Ronaldo ọmọ bíbí inú Májàsọ́lá Adéyẹmọ. mo kí ìyá mi Adérọ́pò, mo dẹ̀ kí ìyá mi Tóyọ̀sí wípé ẹ pẹ́ bí ewé àpẹ́, ẹ fọwọ́ páwú, ẹ fèrègì jobi, iṣu ọmọ jiná fún yín jẹ. ó dàbọ̀.